èèyàn lé èwo lẹ ṣe iṣẹ́ wa gbogbo lé ń kọ́ kálàáfíà ní gbogbo wa wà. Queen Naomi wọ́n sọ̀rọ̀ o, wọ́n ní kí àwọn fámìlì kábíyèsí kí wọ́n má force àwọn padà sí pálásì kábíyèsí. Wọ́n ní nítorí àwọn ń retí ọ̀rọ̀ látọ̀ ẹnu Ọlọ́run, àsìkò àti ìgbà tó yẹ káwọn padà sí inú pálásì kábíyèsí. Ẹ̀yin náà mọ̀ wípé àwọn fámìlì kábíyèsí wọ́n lọ sí Àkúrẹ́, àwọn ẹ̀gbọ́n wọn ọkùnrin àtobìnrin àtàwọn elders àti stepmom wọn wípé wọ́n ní kán mú Queen Naomi padà wá sínú palace. Wọ́n ní màmá Queen Naomi ní pé wọn kì í ṣe báyẹn, wípé wọn lè tẹ̀lé wọn lọ. Ẹ̀yin èèyàn lé ṣùgbọ́n ní ìsìn Queen Naomi ní Ọlọ́run ló tó máa bá wọn sọ̀rọ̀ láti padà sí inú palace, pé tí Ọlọ́run ò bá ní káwọn padà àwọn ò ní padà. Nǹkan tá a gbọ́ lẹ́nu Queen Naomi nìyẹn, ẹ̀yin ará ilé. Nǹkan tí wọ́n dẹ̀ fi ní kí wọ́n lọ mú Queen Naomi wá ó dá lé orí ọ̀rọ̀ tí àwọn fámìlì wọn gbọ́ lórí nǹkan tí ó máa ṣẹlẹ̀ tí Queen Naomi àti Tadenikawo ò bá padà sínú palace. Torí wọ́n ní gbogbo ibi tí wọ́n lọ wọ́n ní Queen Naomi the destiny wife kábíyèsí, wípé bí Queen Naomi ṣe kúrò nínú palace yẹn òun ló fa gbogbo nǹkan tó ṣẹlẹ̀, wípé kò sí ẹbọ kò sí ètùtù, wípé ẹbọ tí wọ́n máa gbé òun ni kí Queen Naomi àti ọmọ wọn kan padà sínú palace. Ẹ̀yin èèyàn lé wọ́n ní Queen Naomi ò gbọdọ̀ pẹ́ kíákíá nìkan ṣe wípé kí wọ́n mú Queen Naomi padà wá sí inú palace. Ṣùgbọ́n wọ́n ní ìgbà tí wọ́n dé Àkúrẹ́ wọ́n ní màmá wọn ní rárá wọn ò lè mú Queen Naomi lọ o, wípé wọn kì í ṣe báyẹn, pé ó ní àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé kó tó di pé Queen Naomi padà sí inú palace. Ṣùgbọ́n Queen Naomi jáde, Queen Naomi ní tí Ọlọ́run ò bá ní káwọn padà sí inú palace kábíyèsí àwọn ò ní padà, wípé àwọn ń dúró láti gbọ́ ohùn láti ọ̀dọ̀ Ọlọ́run ìgbà àti àkókò tó yẹ kí àwọn padà sí inú palace. Ẹ jẹ́ ká jọ wọnú gist tèmi. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Wọ́n ní kábíyèsí gan ò mọ ìgbà tí àwọn fámìlì wọn tí wọ́n gbé ìgbésẹ̀ láti lọ bá Queen Naomi ní Àkúrẹ́. Wọ́n ní àwọn brọ́dà wọn àtàwọn sísítà wọn àtàwọn elder àti stepmom wọn ni wọ́n lọ sí Àkúrẹ́ wípé pàrọ́pò ní kí àwọn mú Queen Naomi padà lọ sí inú palace, wípé nǹkan tó dẹ̀ yẹ kán ṣe kíákíá ni. Ẹ̀yin èèyàn lé àfi kí Ọlọ́run kí ó bá wa yanjú ọ̀rọ̀ yìí. Ojoojúmọ́ là ń sọ, gbogbo ìgbà là ń sọ, a fẹ́ kí Queen wa Sílẹ̀kùnọlá Naomi ìyá Tadenikawo kí wọ́n padà sínú palace. Ṣùgbọ́n kì í ṣe Ọlọ́run ọba. Ọlọ́run ló mọ ìgbà àti àkókò. Ọlọ́run ló mọ nǹkan tí Queen Naomi rí. Àwa a lè máa rí lásán. Ó láwọn àyànfẹ́ tí Ọlọ́run máa ń bá sọ̀rọ̀. Wọn ò dẹ̀ gbọdọ̀ kọ ohùn sí Ọlọ́run, nítorí pé ẹni tí Ọlọ́run máa ń bá sọ̀rọ̀ tí ò bá gbọ́ ó máa jẹ gbà. Ìtorí ẹ̀ ni Queen Naomi
ló fi dàbí ẹni pé ṣáwọn go fẹ́ return sínú palace ni ṣáwọn go fẹ́ return sínú palace ni àwa tá à ń sọ ìgan ó ti sú wa a fẹ́ kán padà sínú palace ìdùnnú wa ni kán padà sínú palace ṣùgbọ́n Queen Naomi ní tí àwọn ò bá gbọ́ kí Ọlọ́run sọ fáwọn pé ọmọ mi ó ti tákòókò dìde máa lọ sílé ọkọ ẹ̀ wọ́n láwọn ò ní lọ wọ́n ní nítorí pé ìgbà tí àwọn fẹ́ fẹ́ kábíyèsí Ọlọ́run sọ fún àwọn pé ọkọ àwọn ní kábíyèsí káwọn lọ ṣe ìgbéyàwó yẹn wọ́n ní ìgbà tí àwọn dẹ̀ kúrò ní pálàsì náà wọ́n láwọn ò ṣàdédé kúrò ní pálàsì o wọ́n ní ohun Ọlọ́run ni ó mú kí àwọn kúrò ní pálàsì olóní káwọn yẹra wọ́n ní àwọn èèyàn ò mọ ìdí tí àwọn fi kúrò nínú pálàsì wọ́n láwọn sì máa sọ ìdí fún gbogbo wa o wọ́n nítorí àti ọjọ́ tí àwọn ti kúrò nínú pálàsì àwọn ò sọ̀rọ̀ àwọn ò gbìn nítorí pé kò tí ì sí àkókò fún àwọn láti sọ̀rọ̀ ẹ̀yin èèyàn lé wọ́n ní àkókò tí ì sí nísìn fún àwọn Ọlọ́run ò tí ì yọ̀ǹda àwọn láti padà sínú pálàsì wọ́n ní ṣùgbọ́n tí Ọlọ́run bá yọ̀ǹda àwọn wọ́n ní àwọn á padà wọ́n ní àwọn dẹ̀ ń rọ parọ́pò àti àwọn fámìlì kábíyèsí kan máa fọ́ọ̀sì àwọn padà sí inú palace ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ nìyẹn o allegedly ni bí a ṣe gbọ́ o ẹ̀yin ará lé wọ́n ní Queen Naomi láwọn nífẹ̀ẹ́ kábíyèsí o wọ́n ní àwọn ò regret pé àwọn fẹ́ kábíyèsí wọ́n ní torí Tádéníkáwò jáde níbẹ̀ wọ́n ní ọkàn àwọn dẹ̀ ní Tádéníkáwò wọ́n ní tí Ọlọ́run bá ní káwọn fẹ́ kábíyèsí ní àìmọye ìgbà sí àwọn á fẹ́ kábíyèsí o wọ́n ní Ọlọ́run ló ń gbénú àwọn ọ̀dẹ̀ ló ń bá wọn sọ̀rọ̀ wọ́n láwọn kì í take decision lásán àfi tí Ọlọ́run bá ní káwọn ṣe. Queen Naomi ní tí Ọlọ́run ò bá ní káwọn padà wọn ò ní padà ọ̀rọ̀ ńlá lèyí ọ̀rọ̀ ńlá ni o ẹ̀yin náà ẹ rántí àwọn èèyàn Ọlọ́run tí wọ́n kọ̀rọ̀ sí Ọlọ́run lẹ́nu example èyí tí a fẹ́ sọ lénìí yìí ó ní example Jonah tí Ọlọ́run ní kó lọ sí ibì kan tó gba bòmíì lọ inú ṣíìpù tó wà ní ẹja ti lọ gbé mì ikùn ẹja òun ló wà títí ẹja gbé lọ sí ibi tí Ọlọ́run ní kó lọ yẹn kó lọ pọ̀ síbẹ̀ ẹ̀yin èèyàn lé ó yẹ ká máa gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu especially àwọn tó wá jẹ́ èèyàn Ọlọ́run mo dúpẹ́ nítorí pé Queen Naomi ò fi ìfẹ́ ọkàn wọn láti ṣe nǹkan tó fẹ́ ṣe tó bá ṣe lòmíì á wo nítorí owó á wo nítorí ipò á wo nítorí material things á gbé ìgbésẹ̀ tí Ọlọ́run ò ní kó gbé ṣùgbọ́n Queen Naomi rẹ ara wọn sílẹ̀ fún Ọlọ́run wọ́n dẹ̀ ní pé Ọlọ́run ò tí ì bá wọn sọ̀rọ̀ káwọn ṣe ta ni ọmọbìnrin yìí máa sọrú ọ̀rọ̀ báyìí fún ta ni kò sọ nǹkan tó dáa àbí ta ni pé àṣẹ ló ń sọ ẹ̀yin èèyàn lé Ọlọ́run ló máa bá wọn sọ̀rọ̀ Ọlọ́run bá dẹ̀ ti bá wọn sọ̀rọ̀ pé ọmọ mi ó ti tó àsìkò wọn á lọ so Ọlọ́run á kọ́ Queen Naomi á kọ́ wọn mọ̀ ṣe o àti kábíyèsí àárín wọn ò ní dàrú ní agbára Ọlọ́run tó ra nífẹ̀ẹ́ àwọn méjèèjì Ọlọ́run á tọ́ wọn sọ́nà gbogbo nǹkan tí gbogbo wa dẹ̀ ń dúró dè pé kí wọ́n padà sínú palace àṣeṣe ẹ̀yin èèyàn lé amújísté wa nítorí wípé ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó kà wá lára nígbà tí a gbọ́ wípé Queen Naomi ní àwọn ò lè force àwọn return sínú palace èmi gan tí mò ń sọ̀rọ̀ yìí ká mi lára ṣùgbọ́n tá a bá tún gbọ́ any update lórí ẹ̀ a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ mo dúpẹ́ gidigidi lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin tẹ́ ẹ ti subscribe àtẹ̀yin tẹ́ ẹ ti subscribe sí Mashola Gist TV gbogbo bẹ́ẹ̀ ṣe ń share tẹ́ ẹ like tẹ́ ẹ ń comment gbogbo ẹ̀ ni mo nífẹ̀ẹ́ o Ọlọ́run Elédùmarè á nífẹ̀ẹ́ ẹ̀yin náà o ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mọ ọwọ́ yín ò ní kọ ìsàlẹ̀ àpò ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe ẹ subscribe o because kò ná yín ní nǹkan kan ọ̀fẹ́ ni ẹ dẹ̀ máa gbádùn gist ẹ bá wa fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe God Almighty will bless you all.